ọkùnrin kan já lùlù pa dójú ikú lásìkò tí àwọn olùjọ́sìn fẹ́ dóòlà ìmáàmù níta mọ́sálásí lásìkò ìrun lọ́ṣogbo. ọ̀rọ̀ búlẹ̀gbẹ́ o, ilé-ẹjọ́ wọ́gilé ìpàdé àpérò PDP igun Mákindé tó wáyé ní Ìbàdàn fọwọ́ sí igun Wike gẹ́gẹ́ bí èyí tí ó jẹ́ ojúlówó. ìjọba ṣe àfikún tí ọjọ́ ìforúkọsílẹ̀ fún ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ yóò parí àti ọ̀nà tí yóò fi lè gbàjẹ àǹfààní ètò náà. òṣèrékùnrin nílẹ̀ wa Nàìjíríà Stanley Amadi jẹ́ fífi gbòòrò òfin gbé látàrí lílọ́wọ́ nínú ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba lọ́wọ́ Tinubu tó já sófo. ẹ gbọ́ ohun méje tó ṣeé ṣe kó wáyé tí Amẹ́ríkà bá ju àdó olóró sí Iran. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. ọkùnrin kan jẹ́ lùlù pa dójú ikú lásìkò tí àwọn olùjọ́sìn fẹ́ dóòlà ìmáàmù níta mọ́sálásí lásìkò ìrun lọ́ṣogbo. ó mà wá ga o oríṣiríṣi níṣẹ́ ni omijé ń bọ́ lójú ọ̀pọ̀ èèyàn lọ́jọ́ Ẹtì Friday ọgbọ̀njọ́ oṣù kínní ọdún 2026 yìí nígbà tí ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Najim pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí lílù tí wọ́n lù ú ní mọ́sálásí Umu Anani Adigun Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. mọ́sálásí náà ló wà lópòpónà BA Adigun Ayédùn Estate agbègbè Ògoolúwa ní ìlú Òṣogbo. gẹ́gẹ́ bí a ṣe gbọ́ àwọn olùjọ́sìn ẹgbẹ́ rẹ̀ ní ìròyìn sọ pé wọ́n dáwọ́ jọ lu ọkùnrin náà pa lásìkò ìrun ìdájí tá a mọ̀ sí fàájì lórí ẹ̀sùn pé olóògbé náà da ìwàásù ìmáàmù rú. bí ó tilẹ̀ jẹ́ pé a kò tí ì lè fìdí ohun tó fa ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ní pàtó ṣùgbọ́n ohun tí a rí gbọ́ ni pé olóògbé Najim dojúkọ ìmáàmù lásìkò tó ń ṣe wáàsí tó sì ń dúnkookò pé òun yóò kọlu ìmáàmù kó tó di pé ìmáàmù wá ibì kan sá lọ. ìròyìn tí iléeṣẹ́ ìròyìn abẹ́lé Tribune sọ pé gbogbo bí ìmáàmù ṣe ń gbìyànjú láti sá kúrò nínú mọ́sálásí ni olóògbé náà wá ọ̀nà láti sá tẹ̀lé tí àwọn olùjọ́sìn yòókù sì ní láti wá ọ̀nà láti dóòlà ìmáàmù lọ́wọ́ rẹ̀. ìròyìn ní báwọn olùjọ́sìn ṣe ń gbìyànjú láti gba ìmáàmù lọ́wọ́ olóògbé náà tó dágbére fáyé. ó sojú mi kòró tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ẹni tó pe ara rẹ̀ ní Jimoh ṣàlàyé pé olóògbé náà ṣàdédé dìde lásìkò tí wáàsí ń lọ lọ́wọ́ ó sì yọ ẹ̀rọ tó ń gbé ohùn síta pé òun fẹ́ fi gba ẹ̀mí ìmáàmù tí ìmáàmù sì ní láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ tó sì jáde síta. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àwọn olùjọ́sìn dá sí ọ̀rọ̀ náà ṣùgbọ́n ó padà di wàhálà ńlá ní ìta mọ́sálásí. lásìkò yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí lu olóògbé tó sì gbèkuru jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun láti fìdí ìròyìn yìí múlẹ̀ wọ́n ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé tí ìwádìí sì ti ń lọ lọ́wọ́. iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti nawọ́ gán àwọn afurasí kan lórí ìṣẹ̀lẹ̀ náà. ìròyìn ní òkú Najim ti wà ní ilé ìgbókùpamọ́sí tó wà nílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó ti ìpínlẹ̀ Ọ̀ṣun State Teaching Hospital tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ láti mọ ohun tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. ọ̀rọ̀ búlẹ̀gbẹ́ o, ilé-ẹjọ́ wọ́gilé ìpàdé àpérò PDP igun Mákindé tó wáyé ní Ìbàdàn fọwọ́ sí igun Wike gẹ́gẹ́ bí èyí tí ó jẹ́ ojúlówó. ilé-ẹjọ́ gíga tó ń jókòó nílùú Ìbàdàn ti wọ́gilé ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tó wáyé nílùú Ìbàdàn lọ́dún tó kọjá. ìpàdé àpérò náà ló wáyé ní ọjọ́ 15 oṣù kọkànlá ọdún 2025. ilé-ẹjọ́ tún fòfin de ìṣèjọba Tanimu Turaki nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì ní kí wọ́n yéé pe ara wọn ní àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́. bákan náà ni ilé-ẹjọ́ tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn aláṣẹ tí òfin dámọ̀ ní igun Muhammed Abdulrahman àti sẹ́nẹ́tọ̀ Samuel Anyanwu títí ìpàdé àpérò míì yóò fi wáyé. ọdún 2025 ni ẹgbẹ́ òṣèlú PDP dìbò yan Kabiru Tanimu Turaki San láti ìpínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ tuntun níbi ìpàdé àpérò ẹgbẹ́ náà tó wáyé nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Turaki tó jẹ́ agbẹjọ́rò àgbà borí pẹ̀lú ìbò 1516 nígbà tí alátakò rẹ̀ Lado Damake láti ìpínlẹ̀ Katsina rí ìbò 275. ibi ìpàdé àpérò náà ni ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti fọwọ́ sí júwe ilé fún mínísítà fún olú ìlú Àbújá àti gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Rivers Nyesom Wike, gómìnà nígbà kan nípínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀sé àti alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ náà sẹ́nẹ́tọ̀ Samuel Anyanwu. bákan náà ni ẹgbẹ́ náà tún fọwọ́ sí júwe ilé fún olùdámọ̀ràn fún ẹgbẹ́ náà Kamaldeen Adéyẹmí Ajíbádé San, sẹ́nẹ́tọ̀ Mao Ohuabunwa
George Tuna àti Honourable Umar Bature. Igbákejì alága ẹgbẹ́ náà tẹ́lẹ̀ olóyè Ọlábọ̀dé George ló pè fún yíyọ Wike àti àwọn yòókù kúrò nínú ẹgbẹ́ náà tó sì kéde pé ìgbésẹ̀ náà dá lórí bí wọ́n ṣe ń gbìmọ̀ pọ̀ láti ba ẹgbẹ́ òṣèlú PDP jẹ́. Àmọ́ àbálọ àbábọ̀ rẹ̀ báyìí ilé ẹjọ́ ti wọ́gi lé ìpàdé àpérò náà tí yóò sì fi òǹtẹ̀ jan àwọn Wike àti àwọn èèyàn rẹ̀ yòókù tí Igun Mákindé ti ṣáájú kéde ìyọkúrò lẹ́gbẹ́ wọn. Òṣèrékùnrin nílẹ̀ wa Nàìjíríà Stanley Amadi jẹ́ fífigbóró òfin gbé látàrí lílọ́wọ́ nínú ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba lọ́wọ́ Tinubu tó já sófo. Awuyewuye àìròtẹ́lẹ̀ bẹ́ sílẹ̀ lágbo òṣèré ilẹ̀ wa Nàìjíríà láàrin ọ̀sẹ̀ yìí lẹ́yìn tí ìròyìn gba ìgboro kan pé òṣèrékùnrin àti alága ẹgbẹ́ Actor Guild of Nigeria ẹ̀ka ìpínlẹ̀ Enugu Stanley Amadi jẹ́ fífi ìgbóró òfin gbé pẹ̀lú àwọn ikọ̀ ọmọ ogun kan látàrí lílọ́wọ́ nínú ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu tó já sófo. Ìròyìn Saturday Beat jábọ̀ pé òṣèrékùnrin náà jẹ́ nínáwó gan nípínlẹ̀ Enugu tí mọ̀lẹ́bí àti àwọn ọ̀rẹ́ rẹ̀ sì ti kọ́kọ́ rò pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ló náwó gan. Ẹ̀wẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn ní àjọ DSS padà kọ̀wé sí mọ̀lẹ́bí pé òṣèrékùnrin náà wà láhàámọ́ iléeṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ológun Defence Intelligence Agency. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, mọ̀lẹ́bí òṣèrékùnrin náà ti kàn sí àjọ DIA tí wọ́n sì béèrè fún àǹfààní láti jẹ́ kí ìyàwó, agbẹjọ́rò àti dókítà oníṣègùn rẹ̀ fojú ganni rẹ̀, pàápàá jùlọ nítorí àìsàn ẹ̀jẹ̀ ríru tó ń yọ lẹ́nu. Gẹ́gẹ́ bí ìwádìí kan tó dé sọ́wọ́ Premium Times, òṣèrékùnrin náà ni ó lọ́wọ́ nínú ìròyìn, àtẹ̀jíṣẹ́ àti ìpolongo ìgbárùkùtì ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba ọ̀hún. Àwọn aláṣẹ fura pé ó jẹ́ olùpolongo tó ń tan ìròyìn tàbí gbé ìgbésẹ̀ tí kò bá òfin mu láti gbé ìdìtẹ̀gbàjọba lọ́nà àìbófinmu lárugẹ tó sì tún sọ di aráàlú tó ń kópa nínú ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba nínú ohun tí àwọn òṣìṣẹ́ àjọ náà ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìrúfin ààbò orílẹ̀-èdè tó le koko. Ìròyìn ìgbésẹ̀ ìgbìyànjú ìdìtẹ̀gbàjọba kọ́kọ́ jáde lóṣù díẹ̀ sẹ́yìn lẹ́yìn ìfigbóró òfin gbé abẹ́nú láàrin iléeṣẹ́ ológun. Ẹ̀wẹ̀, ìwòye ṣàkun nípa bí àṣírí ète ìgbésẹ̀ náà ṣe padà tú ló padà jẹyọ jáde nínú ìròyìn ìwádìí ìfimúfínlẹ̀ nípasẹ̀ Premium Times. Gẹ́gẹ́ bí ìròyìn náà, ète ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba bẹ̀rẹ̀ sí ní tú lẹ́yìn tí òṣìṣẹ́ kan níléeṣẹ́ ológun ta àwọn àgbààgbà adarí níléeṣẹ́ ológun lólobó nípa ìpàdé tó mú ìfura dání àti àwọn ìtàkùrọ̀sọ tó ń pètèpèrò láti dìtẹ̀gbà ìjọba. Lákòókò náà ní àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ológun fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn òṣìṣẹ́ ológun kan wá ọ̀nà láti ba ìlànà ètò ìjọba àwarawa orílẹ̀-èdè jẹ́. Ìwádìí ìfimúfínlẹ̀ náà ló tún tú àṣírí ète tó kọjá gbígbà agbára lọ́wọ́ ìjọba tó wà lóde nìkan. Àwọn tó ń gbèrò ìdìtẹ̀gbàjọba náà tó fẹ́ ṣekú pa àwọn gbajúmọ̀ àwòrùsàsò olóṣèlú tí wọ́n wà nípò gíga tó fi mọ́ ààrẹ Tinubu àti àwọn àgbà òṣìṣẹ́ ìjọba tó fi mọ́ igbákejì ààrẹ Kasim Shettima, ààrẹ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa Godswill Akpabio, abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Tajudeen Abbas. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ní àwọn àjọ elétò ààbò ti gùn lé iṣẹ́ ìfigbóró òfin gbé láwọn oríṣiríṣi agbègbè lójúnà láti dènà ète ìdìtẹ̀gbàjọba. Bí ẹjọ́ náà ṣe ń tẹ̀síwájú, ohun tí àwọn èèyàn tó ń sọ̀rọ̀ lé lórí báyìí ní ti òṣèrékùnrin Stanley Amadi tí òun náà kópa nínú ète ìdìtẹ̀gbàjọba lọ́wọ́ ààrẹ Tinubu. Ìjọba ti àfikún ọjọ́ tí ìforúkọsílẹ̀ fún ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ yóò parí àti ọ̀nà tí o lè fi gbà jẹ àǹfààní ètò náà. Àjọ NEFON tó ń rí sí ètò ẹ̀yáwó fáwọn akẹ́kọ̀ọ́ ti ṣe àfikún ọjọ́ tí ìforúkọsílẹ̀ fún ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ fún sáà ìgbẹ̀kọ́ 2025-2026 yóò parí. Ọjọ́ 21 oṣù kìíní yìí ló yẹ kí ìforúkọsílẹ̀ náà parí tẹ́lẹ̀, ṣùgbọ́n àjọ NEFON ti sún ọjọ́ náà sí ọjọ́ 27 oṣù kejì tó ń bọ̀ yìí. Agbẹnusọ àjọ NEFON Oseyemi Olúwatúyì ṣàlàyé pé àjọ náà ti ṣí ojú òpó ìforúkọsílẹ̀ fún apá kejì ètò ẹ̀yáwó náà lọ́jọ́ 23 oṣù kẹwàá ọdún 2025 tó kọjá. Ọ̀gá àgbà àjọ NEFON Akíntúndé Sọ́yà ṣàlàyé nínú àtẹ̀jáde kan tí àjọ náà fi síta wípé ìjọba ṣe àfikún ọjọ́ tí ìforúkọsílẹ̀ náà yóò parí láti lè fáwọn akẹ́kọ̀ọ́ láǹfààní láti parí ìforúkọsílẹ̀ wọn. Ọ̀gbẹ́ni Sọ́yà tún sọ pé àfikún ọjọ́ tí ìforúkọsílẹ̀ náà yóò parí yóò tún jẹ́ kí onírúurú
onírúurú àwọn akẹ́kọ̀ọ́ jẹ àǹfààní ètò ẹ̀yáwó náà. Ọ̀gá àgbà àjọ NEFON sọ pé nígbà tí àjọ náà rí i pé àwọn akẹ́kọ̀ọ́ kan nílò àkókò sí láti parí ìforúkọsílẹ̀ wọn fún ètò ẹ̀yáwó akẹ́kọ̀ọ́ ló jẹ́ káwọn ṣe àfikún ọjọ́ tí ìforúkọsílẹ̀ náà yóò parí. Ọ̀gbẹ́ni Sawyer ní àfikún ọjọ́ tí ètò náà yóò parí yóò tún fún gbogbo akẹ́kọ̀ọ́ tó kójú òṣùwọ̀n fún ẹ̀yáwó náà láti jẹ àǹfààní ètò ọ̀hún. Ó wá rọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí kò tíì parí ètò ìforúkọsílẹ̀ wọn fún ètò ẹ̀yáwó NEFON láti lo àsìkò yìí parí rẹ̀. Àjọ NEFON yìí ló jẹ́ àjọ tí ìjọba Bọ́lá Ahmed Tinubu gbé kalẹ̀ lọ́dún 2023 láti máa yá àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ wa Nàìjíríà lówó lọ́nà àti san owó ẹ̀kọ́ wọn. Lábẹ́ ètò náà, àwọn akẹ́kọ̀ọ́ yóò san owó tí wọ́n bá yá lọ́wọ́ ìjọba padà, àmọ́ wọn kò ní san èlé kankan lórí rẹ̀. Àfojúsùn àjọ náà ní láti rí i pé gbogbo aráàlú láǹfààní láti kàwé nílé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà láìsí ìdíwọ́ fún wọn látàrí àìrí owó san. Àjọ NEFON sọ pé kò dín ní akẹ́kọ̀ọ́ 161.97 billion tí àwọn ti ya akẹ́kọ̀ọ́ 864,798 láti ilé ẹ̀kọ́ gíga bíi 263 lórílẹ̀‐èdè yìí. Ọ̀gbẹ́ni Sawyer ní akẹ́kọ̀ọ́ 1,361,011 káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti forúkọ sílẹ̀ fún ètò ẹ̀yáwó náà báyìí. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí ó fẹ́ fi orúkọ sílẹ̀ fún ètò ẹ̀yáwó yìí, ọ̀nà láti fi orúkọ sílẹ̀ lọ sójú òpó NEFON láti forúkọ sílẹ̀ fún ètò ẹ̀yáwó akẹ́kọ̀ọ́. Wàá fi orúkọ rẹ àti orúkọ ilé ẹ̀kọ́ rẹ sílẹ̀ lójú òpó ìforúkọsílẹ̀ náà. Lẹ́yìn náà ni wàá tún fi nọ́mbà ìgbaniwọlé rẹ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ sójú òpó náà. Bákan náà, o nílò láti fi àwọn ìwé ẹ̀rí kan sójú òpó ìforúkọsílẹ̀ ọ̀hún. Àmọ́ ṣá, rí i dájú pé ó ka àwọn nǹkan tó yẹ kí o mọ̀ lójú òpó náà dáadáa nípa ètò ẹ̀yáwó ọ̀hún kí o tó dáwọ́lé. Iná sọ níbùdó àwọn agbésùnmọ̀mí ní Kwara fún bí àwọn ológun ṣe yabo ibùba wọn sínú ìbọn bolẹ̀ dóòlà àwọn tó wà nígbèkùn wọn. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà wá ti kéde pé òun mú àwọn ajínigbé kan balẹ̀ nípínlẹ̀ Kwara. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó wà nígbèkùn níbẹ̀ náà ti gba ìtúsílẹ̀ òmìnira. Ọjọ́ Ẹtì Friday 30 oṣù kìíní January 30th 2026 ní iléeṣẹ́ ológun Nàìjíríà fi èyí léde lójú òpó ayélujára Twitter wọn. Adelé adarí ìkéde ní iléeṣẹ́ ológun 2 Division Nigerian Army Ọ̀gágun Maureen Ogbuka ló buwọ́lu ìkéde náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wí, àwọn ikọ̀ ológun 22 Armored Brigade pẹ̀lú àjọṣepọ̀ ọ́fíìsì olùdámọ̀ràn àgbà lórí ààbò ní Nàìjíríà ni wọ́n jọ ṣiṣẹ́ ọ̀hún láàrin ọjọ́ 23 oṣù kìíní sí ọjọ́ 29 oṣù kìíní ọdún 2026. Gẹ́gẹ́ bí àlàyé iléeṣẹ́ ológun ilẹ̀ wa, yíyabo ibùba àwọn ajínigbé náà ni wọ́n ṣe lábẹ́ ètò kan tí wọ́n pè ní Operation Ibo Dànù. Wọ́n fi kún pé ìgbésẹ̀ náà wáyé lábẹ́ ìdarí àwọn ọ̀gá ológun Chinedu Nnebife àti Nicholas Rum. Nínú ìkọlù náà, àwọn ikọ̀ wá dojúkọ àwọn agbébọn náà nípa yíyabo ihò tí wọ́n fi ṣe ibùba, wọ́n sì rí púpọ̀ nínú wọn pa. Bákan náà ni àwọn kan ráyè sáwọgbó lọ pẹ̀lú ọta ìbọn tó bá wọn. Wọ́n fi kún pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí àwọn oníṣẹ́ ibi náà fi ṣe ibùba ni àwọn sọ́jà bàjẹ́ pátápátá. Nípa agbègbè tí wọ́n ti kojú àwọn agbésùnmọ̀mí yìí, àtẹ̀jáde náà sọ pé Garindandi níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ni. Wọ́n ní ibẹ̀ ni ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ààyè kan tí àwọn agbésùnmọ̀mí fi ṣe ibùba wọn. Ogbuka ló ṣàlàyé nínú àtẹ̀jáde náà pé ikọ̀ ológun tu Garindandi yẹ́bẹ́yẹ́bẹ́, ìyẹn ààyè tí àwọn agbébọn fi ṣe ibùgbé níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, èyí tó fa ikú ọ̀pọ̀ àwọn agbésùnmọ̀mí náà tí àwọn sì da ojú ètò wọn rú. Yàtọ̀ sí agbègbè náà, iléeṣẹ́ ológun tún ní ikọ̀ náà tún dé àwọn jẹ̀gùn igbó tí àwọn ẹ̀ṣọ́ aláàbò kì í lè dé tẹ́lẹ̀. Wọ́n bà gbogbo ibùgbé àwọn agbésùnmọ̀mí tó wà níbẹ̀ tí wọ́n ti kọ́ tìjẹ́, wọ́n sì dí gbogbo àwọn ọ̀nà tí wọ́n ń gbàgbé nǹkan ìjà wọlé. Bí igbó ọ̀hún ṣe ṣòro láti wọ̀ tó, àwọn ológun gbọn gbogbo inú igbó náà yẹ́bẹ́yẹ́bẹ́ bí àtẹ̀jáde wọn ṣe wí. Kódà wọ́n ní ikọ̀ ológun dá àwọn tó fẹ́ sá lọ, èyí tó jẹ́ kí wọ́n rí àwọn agbébọn
tó fẹ́ na pápá bòràmú nígbà tí wọ́n dóòlà ọ̀pọ̀ àwọn tó wà nígbèkùn káàkiri ibẹ̀. Àfikún kan tí iléeṣẹ́ ológun fi kún àlàyé rẹ̀ ni pé ó fojú hàn pé àwọn ará agbègbè náà kan ń ya agbẹ̀yìnbẹbọjẹ. Wọ́n ní wọ́n ń pèsè ìrànwọ́ fún àwọn agbésùnmọ̀mí. Wọ́n ní ìwòye àwọn lásìkò ìrédè yìí fi hàn pé àwọn agbésùnmọ̀mí ń rí àtìlẹ́yìn gbà látọ̀dọ̀ àwọn tó ń sọ bí àwọn ẹ̀ṣọ́ aláàbò yóò ṣe rìn fún wọn. Èyí tó mú káwọn agbésùnmọ̀mí náà tètè máa sá kúrò káwọn ẹ̀ṣọ́ tó débi tí wọ́n ti fọkàn sí pé àwọn yóò ti bá wọn. Wọ́n rọ aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun dípò àwọn agbésùnmọ̀mí láti lè ran yíyabo ibùba agbésùnmọ̀mí tó ń lọ lọ́wọ́. Ẹgbẹ́ ohun méje tó ṣeé ṣe kó wáyé tí Amẹ́ríkà bá ju àdó olóró sí Iran. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀, oríṣiríṣi ète ló sì ń lọ lábẹ́nú níbikíbi lágbàáyé, àmọ́ èyí tó bá kúlu jáde síta ló máa dé sétígbọ̀ ẹni. Pẹ̀lú bí nǹkan ṣe rí báyìí, ó dàbíi pé ìjọba Amẹ́ríkà ti ń gbáradì láti ju àdó olóró sí orílẹ̀-èdè Iran láìpẹ́ gẹ́gẹ́ bí ìròyìn tó gba ìgboro kan. Bó tilẹ̀ jẹ́ pé ó rọrùn láti sọ àwọn ibi tí Amẹ́ríkà yóò ju àwọn àdó olóró náà sí, ó ṣòro láti sọ ohun tí yóò ti ẹ̀yìn rẹ̀ yọ. Tí ìjọba orílẹ̀-èdè méjèèjì kò bá lè fẹnukò lórí ọ̀nà àbáyọ sí ìjà tó ń rúgbó bọ̀ náà. Ẹ gbọ́ àwọn ohun tó lè ṣẹlẹ̀ tí Amẹ́ríkà bá fi àdó olóró náà ránṣẹ́ sí Iran. Amẹ́ríkà yóò kọlu àwọn ibi tó ṣe pàtàkì, aráàlú díẹ̀ yóò kú, ìjọba yóò padà sọ́wọ́ olóṣèlú. Amẹ́ríkà yóò sọ àdó olóró sí ibùba àwọn ọmọ ogun Islamic Revolutionary Guard Corps IRGC àti ẹ̀ka Basij. Ìjọba tó wà lóde yóò dojú dé tí agbára yóò sì bọ́ sí ọwọ́ olóṣèlú. Àmọ́ ṣá, kì í ṣe gbogbo ibi tí ológun Amẹ́ríkà ń lọ ni ìjọba ti ń padà sọ́wọ́ olóṣèlú, bíi Iraq àti Libya tí ìṣòro wọn túbọ̀ ń burú sí ju ti àtẹ̀yìnwá lọ. Syria tí àwọn fúnra rẹ̀ gbé ìgbésẹ̀ láti pààrọ̀ àwọn adarí wọn sàn ju àwọn ilẹ̀ tí Amẹ́ríkà kógun jà lọ. Ìjọba Iran yóò dojú dé, àmọ́ yóò ṣe àtúnṣe sí àwọn ohun tó ń ṣe. Eléyìí lè farajọ ohun tó ṣẹlẹ̀ ní Venezuela. Fún Iran, Islamic Republic kò ní dàwó, èyí tí kò ní dùn mọ́ àwọn èèyàn ilẹ̀ náà nínú, àmọ́ yóò jáwọ́ àtìlẹ́yìn rẹ̀ fún àwọn agbébọn káàkiri Middle East. Àmọ́ èyí yóò ṣòro díẹ̀ nítorí ìjọba Islamic Republic ti wà lórí oyè láti bí ọdún 17 sẹ́yìn. Ìjọba yóò dojú dé, àmọ́ ológun ni yóò gorí àlééfà. Ọ̀pọ̀ ló gbàgbọ́ pé ohun tí yóò ṣẹlẹ̀ kẹ́yìn rèé. Púpọ̀ èèyàn tó ń gbé níbẹ̀ ni kò fẹ́ràn ìjọba tó wà lóde, àmọ́ tí Amẹ́ríkà bá lè ju àdó olóró sí Iran, ó ṣeéṣe kó jẹ́ pé ológun ni yóò padà máa tukọ̀ orílẹ̀-èdè náà ní ìgbẹ̀yìn. Iran yóò gbẹ̀san nípa jíju àdó olóró sí Amẹ́ríkà àtàwọn tó ń fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ rẹ̀. Iran ti ṣèlérí tẹ́lẹ̀ pé òun yóò dá padà fún Amẹ́ríkà tó bá ju àdó olóró sí òun. Agbára ológun Iran kò tó ti Amẹ́ríkà, àmọ́ òun náà sì lè ta kútú pẹ̀lú àwọn ohun ìjà olóró tó ti kó pamọ́ sí àwọn aginjù. Ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè Arab tó wà lẹ́yìn Amẹ́ríkà ni ẹ̀rù ti ń bà báyìí pé àwọn ni yóò jẹ èyí tó jù nínú ìyà náà tí ogun bá bẹ́ sílẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì. Iran yóò gbẹ̀san nípa rírí àdó olóró sábẹ́ omi òkun lágbègbè Gulf. Tí èyí bá wáyé, yóò ṣòro fún àwọn orílẹ̀-èdè míì lágbàáyé láti kó epo rọ̀bì àtàwọn nǹkan mìíràn kọjá lọ sílẹ̀ wọn. Àmọ́ ṣá, kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìbẹ̀rù irúfẹ́ ìkọlù báyìí ti ń wáyé. Ó ti wà bẹ́ẹ̀ láti ìgbà ogun Iran àti Iraq láàrin ọdún 1980 sí ọdún 1988. Iran ti ṣe àwọn ìgbáradì kan tẹ́lẹ̀ nínú èyí tó ti tò àwọn àdó olóró sínú omi òkun lágbègbè Gulf. Iran yóò gbẹ̀san nípa rírí ọkọ̀ ológun orí omi Amẹ́ríkà sínú omi òkun. Ọ̀gágun orí omi ilẹ̀ Amẹ́ríkà kan sọ lásìkò kan pé ohun tí òun bẹ̀rù jùlọ ni ìkọlù Iran sí ọkọ̀ orí omi ológun Amẹ́ríkà láti ọwọ́ ìjọba Iran. Tí Iran bá rí ọkọ̀ orí omi Amẹ́ríkà sí ìsàlẹ̀ òkun tó sì kó àwọn ológun inú rẹ̀ ní ìgbèkùn, èyí jẹ́ ìtìjú ńlá fún ìjọba ilẹ̀ náà. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ló gbàgbọ́ pé èyí yóò ṣòro láti ṣe, àmọ́ ẹgbẹ́ agbésùnmọ̀mí Al-Qaeda
ti kọlu irúfẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ USS Cole rí lọ́dún 2000 tó sì pa gbogbo ọmọ ogun orí omi tó wà nínú rẹ̀. Ìjọba Iran yóò dojú dé, gbogbo nǹkan á dojúrú, nǹkan yóò burú jọjọ tí ọ̀rọ̀ náà bá rí báyìí ní ìkẹyìn. Nǹkan yóò burú jọjọ tí ọ̀rọ̀ náà bá rí báyìí ní ìkẹyìn. Èyí sì wà lára ohun tó ń ba orílẹ̀-èdè Qatar àti Saudi Arabia tó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Iran lẹ́rù. Ìgbàgbọ́ wà pé ogun abẹ́lé tún lè wáyé gẹ́gẹ́ bó ṣe rí ní Syria. Wàyí o, ọwọ́ ààrẹ Trump ní gbogbo rẹ̀ wà báyìí, bóyá kó fòpin sí èròǹgbà rẹ̀ kó sì fi ìtìjú kárùn tàbí kó bẹ̀rẹ̀ ogun tí kò ní mọ ohun tí yóò gbẹ̀yìn rẹ̀.